ọ̀rẹ́ mi, mo ní o dákun ó súnmọ́ bí o wá gbọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ọ̀rẹ́ ń pani, bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ ń lani. Ọ̀rẹ́ ń deni, bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ ń túni sílẹ̀. Ọ̀rẹ́ ń tẹni síwájú, bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ ń dáni padà sẹ́yìn. Ọ̀rẹ́ ń yọni nínú ewu, bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ ń tini sínú ewu. Ọ̀rẹ́ ń báni tánràn, bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ wípé abániwọ́ràn bá àrídá ni wọ́n. Ọ̀rẹ́ mi wá gbọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ wípé ìyànjú àti tẹ̀síwájú àti ṣe rere láyé ni wọ́n mọ̀ gbà ọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ wípé ìyànjú àti wà lójú kan àti dúró sójú kan ni wọ́n mọ̀ gbà ọ́. Ọ̀rẹ́ mi dákun súnmọ́ mi, súnmọ́ bí wá gbọ́, kó o sì dáhùn ìbéèrè yìí. Irú ọ̀rẹ́ wo nìwọ jẹ́? Àti wípé irú ọ̀rẹ́ wo nìwọ ní? Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé irú ọ̀rẹ́ tí ìwọ jẹ́ sí ọ̀rẹ́ rẹ, ó ṣeéṣe kó kó ìdá 50%, that is 50% tàbí jù bẹ́ẹ̀ lọ nínú ohun tí yóò mọ jẹyọ nínú ayé ọ̀rẹ́ rẹ, àti nínú ohun tí ọ̀rẹ́ rẹ yóò mọ ṣe, àti nínú irú ìwà tí ọ̀rẹ́ rẹ yóò mọ hù. Tún wá gbọ́ o. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé irú ọ̀rẹ́ tí ìwọ ní àti irú ọ̀rẹ́ tí wọ́n jẹ́ sí ọ, ó tún ṣeé ṣe náà kí ó tún kó ìdá 50% nínú ìwà tí ìwọ náà yóò mọ hù, àti nínú ohun tí ìwọ náà yóò mọ ṣe, àti nínú nǹkan tí yóò mọ ṣẹlẹ̀ nínú ayé ìwọ náà. Ó wá dára kó o tètè jókòó, kó o ronú nípa irú ọ̀rẹ́ tí ìwọ jẹ́ àti irú ọ̀rẹ́ tí ìwọ ní. Ṣé ọ̀rẹ́ àkóbáni ni tàbí ọ̀rẹ́ àtúntẹniṣe? Don't you know it is very difficult to move forward and to make it in life when you are surrounded by those that will be feeding you with negative words all the time? Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí. Tó bá dénú rẹ̀ ó yẹ kó dodindi. Títí ọjọ́ mìíràn tá a ti mọ tẹ̀síwájú lórí oríṣiríṣi ọ̀rẹ́ tó wà. Ẹ wò ó, ọmọọba Temilorun lórúkọ tèmi jẹ́. Ó dìgbà kan náà.